àfìgbà tó gba fóònù lọ́wọ́ ibi lọ́hùn tó gba aṣọ ọ̀fẹ́ ó lè. Thank you. Thank you. Ẹnu ti gbẹ ìkanra ló bá dé. Imagine Ọlọ́run ṣe launching ó wá kó àwọn opó jọ ó wá tó àwọn opó orí èyí táwọn ọ̀nà títí tí tó pèrè ẹ̀ lọ́lọ́ṣẹ́ àwọn ọ̀nà ẹ̀ títí tí kò gbọ́ ó rọra ń ṣayé ẹ̀ kò dá ó rà ń ṣayé àwọn ọ̀nà ẹ̀ ṣàdédé lòun náà di bí. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó ó bú arábìnrin yìí ó fún un lépè ó ló sọ̀rọ̀ sí gbogbo àwọn tí wọ́n lọ sí premiere movie rẹ̀ The Return of Arintu ó ní wọ́n ní àwọn wọ̀nyẹn ò ní ọpọlọ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin nǹkan tí ó ṣẹlẹ̀ gangan. ó ti rí ibi tó wẹ́ǹdì sí ebó lọ pátí Ìyábọ̀ Òjó á sọ fún ẹ abẹ́gì hungry parliament irọ́ àwọn àgbọ̀n parliament ẹ sọ pé àgbọ̀n ṣẹ́rí parliament méjìlá ní parliament méjì ní Ìyábọ̀ Òjó ní opó parliament and àgbọ̀n parliament ẹ lè rí Ìyábọ̀ Òjó pẹ̀lú doctors parliament nurses parliament ẹ lè rí pẹ̀lú business tycoons parliament opó méjì ní Ìyábọ̀ Òjó ní so láti ní lọ a máa béèrè pé ṣé àwọn opó parliament àbáwọn àgbọn alẹ́ parliament wo so àwọn tó bá Ìyábọ̀ Òjó jáde lálẹ́ àná àwọn àgbọn àtòpó parliament mẹ́ta ni opó parliament àgbọn parliament àgbọn àlòpó parliament so tálẹ́ ilé tó ń sọ̀rọ̀ yìí àwọn àgbọn àtòpó parliament làwọn ilé. bẹ́ẹ̀ ni ò bá jù wàá wá bọ́ síta ẹ máa gbọ́. àmì pé lálẹ́ yìí bẹ́ẹ̀ yìí tẹ̀lé tó ṣe bẹ́ẹ̀ yìí. Same thing with this thing Jesse. They will manufacture. They will die. The beautiful thing. Any sort of yami. Emma binu yami. Emma binu yami. You know one beautiful. Ṣẹ́rí kèsì Mohbad yẹn. Àwọn tó jọ ṣe náà rè. Ọmọ tó ń sọ. Ọmọ tó ń ṣe. Òkú Mohbad ò lè dánwọ́ lójú. Kò sí tí ò tí gbọmọ sí nínú wọn. What are you talking about? Video tá n play yẹn hit Ìyábọ̀ that particular video yẹn oh they so ama continue orí pé ṣé wàá gbọ́ gbádùn video. Thing I like about them that they do wọ́n máa tún fi àjàbí sí wọ́n máa tún fi àjàbí sí wọ́n parọ́ wọ́n tún máa tún fi àjàbí ṣé wọ́n rí àjàbí. ẹ máa gbọ́ ta ló kọ́kọ́ wá fúnra wọn o ẹ ti rí kọ́lọ́njẹ́ ká bímọ tó gbọ́n kọ́lọ́njẹ́ ká bímọ tó gbọ́n bó ṣe kó àwọn èèyàn jọ rè tó ní ìjímèrè lára títí tó fi gba fóònù àwọn olórí burúkú àgùn àtọpọ alẹ́ tó kó jọ yìí tó bá máa discuss ọ̀rọ̀ lórí social media tí ò bá sí kò ń bà tí wọ́n jẹ́ tí ó yẹ kó gbé wọn wá síbi tó ti ń bú Lizzy ṣé Lizzy ló kọ́kọ́ lọ fún wọn èyí olórí burúkú àgbésùn láàrin tẹríba yẹn gbogbo orí burúkú tó ti ṣe ń gbà tó wá ṣe kíní kóòtù èpè tó tiẹ̀ ti jà yẹn kò lè rọmọ bu yẹpẹ sí lójú àbí yẹn kọ́ ló ń bẹ póòsì yẹn kọ́ ló bẹ póòsì tó ń bẹ póòsì compound rẹ̀ láìṣẹ́ láìrò Ìyábọ̀ gbogbo ṣe máa ń kó ogun lọ kọlu àwọn tó ń bẹ sọ̀rọ̀ àní tó bá gbé nǹkan dání tó bá fẹ́ rí ògolo tó bá fẹ́ jẹun ọmọ avoid people like Ìyábọ̀ Òjó. She will never take you to where she was making money or where she's making money, but she will help you to destroy your career by indicting you in war. Tó mọ̀ bẹ̀rẹ̀. Àdàbí yẹn dùn. Ẹ máa gbọ́ o, ta ló kọ́kọ́ lọ fún mi inú àwọn opó alẹ́ àtàgùn alẹ́ parliament yẹn. Ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́. No, ẹ notice méjì. Ẹ notice traces méjì kan táwọn méjì ṣe. Nígbà méjì jọ wèrè ni. No, seriously, ṣé wọ́n jọ wèrè? Àwọn ọ̀rọ̀ wọn ṣé kò kí n bá ìdí ṣe rè? Bẹ́ẹ̀ ni ò bá ju òjì. Wàá wá bọ́ síta, wàá kọ́ máa tẹ̀ fún. Ta ló kọ́kọ́ wá fúnra wọn? Ta ló kọ́kọ́ wá fúnra wọn báyìí? Mi ìfẹ́ gbọ́ ẹ Lizzy ní Lizzy lẹ́yìn ẹgbẹ́ mi ò jàjẹ̀bi
Ṣẹ́gbẹ́ mi ò ń jàjẹ̀bi. Ẹ lè bá mi bí mo ti ń jàjẹ̀bi. I always mind my business. I always ṣe kí ni? I always mind ẹni mi jàjẹ̀bi. Ẹ ti gbọ́? Ẹ rí pé mi jàjẹ̀bi. I always stay on my lane. Tó tó bá ọ̀rọ̀ lọ́dọ̀ ẹ̀ tó wá kórì mi yí tó jẹ́ kí wá ṣe fídíò kí n kọ́ra mọ́ ẹ̀ tó wá lọ kọ́mẹ́ǹtì sí mi lẹ́yìn tó bá rí ti jẹ̀ta ẹ̀ bọ̀ ṣe báyìí ògògó kíní kan rẹ̀bí sòrútù yẹn ẹbí obìnrin tó gbọ́mọ. Ìyábọ̀ tó bá fẹ́ ṣe pálíámẹ̀ntì fún mi kó àwọn doctors jọ kó dárúkọ mi níbẹ̀ má kó àwọn group of opó àgàn àwọn olórí burúkú tí ò fi ṣe àwọn tó ti lo kádàrá wọn àwọn tó ti fàárọ̀ wọn ṣòfò tó ti fọ̀sán wọn ṣòfò tálẹ̀ ò yẹ wọn má kó wọn sí pálíámẹ̀ntì ó wà ridiculous. Ìyábọ̀ Òjó ló ní sátífíkẹ́ẹ̀tì wèrè. Ìyábọ̀ Òjó ló sọ fún èmi àti gbogbo ọmọ Nàìjíríà pé 30 years ni yóò fi ya wèrè. Wèrè tó ń ṣe é ó wá fẹ́ fi kọ́ọ̀yàn lọ́rùn má kó àwọn opó àgàn alẹ́ báyìí má kó wọn jọ mọ́ má stop ṣe bẹ́ẹ̀ má ṣe orí burúkú yẹn mọ́. Next time Ìyábọ̀ Òjó tó bá fẹ́ ṣe parliament tó fẹ́ dárúkọ mi make sure pé o kó àwọn doctors àwọn lawyers àwọn politicians àwọn business tycoons kó wọn síbẹ̀ àwọn estate owners kó wọn síbẹ̀ má kó àwọn tó ti fàárọ̀ wọn ṣeré àwọn ẹlẹ́sìn àwọn opó àwọn àgàn àwọn tí òròkó dó àwọn tára ń kan wọn ò láṣọ lọ́rùn wọn ò ríṣẹ́ ṣe wọn ò láyé wọn ò ní single achievement má má kó wọn ṣe parliament fún mi. Am I communicating? Àwọn tí ẹni kó máa mú gbẹ́lẹ̀ fún. Àwọn tí ẹ máa mú gbẹ́lẹ̀ fún wọn. Ìyábọ̀ wéde bro. Ó progress gan ni. Ó progress ni. A rí progress yẹ. A rí progress yẹ. A rí progress Ìyábọ̀ Òjó 2/10. Progress ni 2/10. A rí. Ó a rí 2/10. Dání ní jọ́ọ̀sì yẹn bó ṣe kéku tọmọ ẹkú sọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa ṣẹlẹ̀ fóun mo kàn ṣe láì pé. Wọ́n ò dẹ̀ léèbù méjì lẹ́nu tó léèbù méjì lẹ́nu. Wọ́n ò léèbù méjì lẹ́nu. Para tó máa dáhùn ní òun ṣe ti gbàgbé. Níwẹ̀ olórí burúkú Ìyábọ̀ Òjó yìí. You see there is one thing inú mi máa ń dùn. Kò sẹ́nibọ̀dì tó mọ Lizzy kó o lè jọ́rẹ́ mi kí n kó ẹ sí trouble by. Because I always stand on the truth. You can't be my friend and I will push you in this kind of trouble. You cannot see me tí n bá ń gbèjè èèyàn gan o lè rí wọn tó wá pè sórí láì mi tí n bá ṣe ẹ rí bàbá Mohbad lórí mi lórí péjì mi bí gbogbo àwọn olórí burúkú àwọn bí ọdún òkè owó àwọn dájú àwọn olórí burúkú ẹ rí mi kí n gbé wọn wá no you don't understand abẹ́rí Mercy kí n wá gbé wọlé you see you need to understand your friend if your friend is like Ìyábọ̀ Òjó sá fún sáfù 2/10 nílé ayé ẹ ọ̀rẹ́ tí ò ní gbé ẹ sí pálíámẹ́ǹtì ibi tí wọ́n ti ya lówó ṣe fíìmù ọ̀rẹ́ tí ò ní gbé ẹ sí pálíámẹ́ǹtì ibi tí wọ́n ti ya ní kámẹ́rà ọ̀rẹ́ tí ò ní gbé ẹ sí pálíámẹ́ǹtì ibi tí wọ́n ti ń dófùrù ẹ̀ sáfù ọ̀rẹ́ tó máa gbé ẹ sí pálíámẹ́ǹtì tó máa gbé pè tó máa gbé bú tó máa ṣẹ̀sìn sáfù èmi. If there's something God has blessed me with, 2/10. Kí lẹ lẹ́ nínú fídíò yìí? Kí lẹ lẹ́ nínú fídíò yìí sí? Yanzi Daddy, má wọrí. Mo ti gbọ́. Kí lẹ lẹ́ nínú fídíò yìí? Bọ̀bọ̀ yìí ti ń jẹ́ bọ̀bọ̀ tó wà yìí. Kí lórúkọ bọ̀bọ̀ yìí náà? Bọ̀bọ̀ tó ń ṣe fíìmù yìí tó fi bínú jáde nígbà yẹn tó wọn ìtẹ̀lẹ́jà. Tó wọn àtìtẹ̀lẹ́jà kí lórúkọ ẹ̀? The lips you love most, thank you. Kí lórúkọ bọ̀bọ̀ tó wọn àtìtẹ̀lẹ́ tí òun àtìtẹ̀lẹ́ Stephen Austin Emmanuel nígbà tí Austin Emmanuel tó ń jagun títí ẹ̀ ẹni pé Austin Emmanuel ó dúró tán ó dá jagun ẹ̀ láàrin àwọn títí ẹ̀. Imagine me bringing Austin Emmanuel to my platform. Ṣé mo ran Austin Emmanuel lọ́wọ́ ni àbí mo dánkù ṣòro ẹ̀? You see how Ìyábọ̀ Òjó started fracas
pẹ̀lú àwọn opó àti àgbọn alẹ́ yìí. You see how Iyabo just started fracas. Anybody tó bá ní cases pẹ̀lú anybody, allow your friends to go and sort their cases. Don't bring them together to yourself. Torí gbogbo yín jọ máa tán lẹ́ẹ̀kan náà ni. Ẹ wo Austin, ó dá jókòó ẹ̀. Ẹnìjọ́ tí mo máa bá Austin sọ̀rọ̀, mo sọ pé Austin bye. The little I can do that. Ẹ rántí now. Austin lọ ṣe báyìí. Mo dẹ̀ ẹ̀ kí wá gbọ́ Austin wá sórí platform mi. Kí wá máa ní àbọ̀ ṣe ń ṣe nìyẹn. Wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún lówó. Ṣé rí àìkàwé àti àìlówólọ́wọ́? Ìyábọ̀ Òjó ti kú. Àwọn ọmọ ẹ̀ ti kú. Yasin. Gbogbo èyí tó ṣe yìí nísìn. Obìnrin máa gbọ́ Ìyábọ̀ ó ti gbàgbé pé àgbọ̀n ni kò tiẹ̀ sọmọ lọ́wọ́ ẹ̀ mọ́, kò lè lọ́mọ kankan sunkúnlé. Mo dúpẹ́ tó tiẹ̀ rọ ọmọ kankan sọ pé mo fẹ́ sunkúnlé.